Adétutù Bàsíràmì Àjọkẹ́ Fẹ́túgà JP Ayaba Kollington Àyìnlámi Màmá a Ọlájúmọ̀kẹ́ Abọ́sẹ̀dé Màmá a Ṣẹ́gun Fúnmi Àfọlábí a Ìjẹ̀bú nílé Màmá Jíbọ́lá Màmá a Jọlọ́lúwa ọmọ alárẹ̀ ọmọ ọba tẹ̀wẹ̀sọ ọmọ ọba jàdí ara lọmọ Fẹ́túgà yìí ọmọ olówó joyè méjì pọ̀ ọmọ àfigbá sáwọ́ ọmọ òkàṣọ sílẹ̀ kẹrù ó bọ lọ́ṣẹ́ ọmọ ẹlẹ́wù wọ̀yíwọ̀yí ó wọ dúdú ó wọ pupa ó wọ mọ sàárà ògo ó wọ kúrú bàbá aṣọ àní ìlú Austin Texas ló ti pawó wá sílé. Happy birthday to you Princess Àjọkẹ́ every 17th of April is your birthday ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ púpọ̀ ọdún láyé àní nínú owó o nínú ọlá o nínú àlàáfíà ò ní rí bí láyé láíláí àní lórí ọkọ ò ní rí bí láyé láíláí àní lórí ọmọ ire 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 ní tìrẹ lọ́jọ́ gbogbo. ọmọ ń ṣe ẹ bá mi kí Adétutù ọmọ sánsan sánsan bí owó mi o ọmọ sánsan ọlọ́jọ́ ìbí Adétutù ọmọ sánsan ẹ̀yin fún jọ̀wọ́ ní Bàsírà ọmọ sánsan alákíkanjú ní Bàsírà ọmọ sánsan ó ń ṣoge ń wọṣọ ó dára bí egin ọmọ sánsan ó ń ṣoge ń ṣakọ ó fi wàṣẹ wa o ọmọ sánsan àpọ̀nbẹ́kọrẹ́ ní Bàsírà ọmọ sánsan ayaba mi Kọ́láwọlé Kollington ọmọ sánsan kébé Kúwárà adé orí rẹ ni ọmọ sánsan èṣù kò ní àyìn ẹ ò ní fojú sunkún ọmọ ọmọ sánsan kọ́mi kí Sherifat Adébára ọmọ sánsan ọ̀rẹ́ ìyọ̀ rẹ̀ ẹjọ́ ń ṣọjọ́ ìbí ni ọmọ sánsan ṣètọ́jú Mọ́díyà tàbí kẹ́ ọmọ sánsan Táíwò àti Kẹ́mi Fẹ́túgà ní kí ẹ ọmọ sánsan Ìdòwú àti Tájù Fẹ́túgà ní kí ẹ ọmọ sánsan Ìmọ̀kẹ́ ní Máṣáhùn àwọn ayaba Fẹ́túgà ọmọ sánsan ó ní ń kí ẹ ò ní mọ̀ọ́ṣì ọmọ sánsan ó ní ń kí ẹ ò ní mọ̀ ẹ̀yà ọmọ sánsan ṣètọ́jú Yínká Fẹ́túgà ọmọ sánsan tún bá mi kí Ọlábísí Àyìnkẹ́ ọmọ sánsan owó màmá níkẹ́ ní Chicago ọmọ sánsan Ọlá Fẹ́túgà ní ń kí ẹ o ọmọ sánsan ọmọ Fẹ́túgà essentials ọmọ Fẹ́túgà is lovely ọmọ Fẹ́túgà is elegant ọmọ tó dára yeye ni yé ọmọ ńlá nìyẹn aláyọ̀ ló jẹ́ ọmọ olóríire ọmọlúwàbí l'Adétutù mi ayaba Fúnmi Fẹ́túgà ló ń kí yín happy birthday to you ma kẹ́ ẹ pẹ́ láyé.